orúkọ yín àti Sọ̀rọ̀ mi láti Ọ̀yọ́. náà Sọ̀rọ̀ mi láti Ọ̀yọ́. ìbéèrè yín o. Ìbéèrè yẹn wà ọ̀rọ̀ ni pé mo fẹ́ kí ṣé tiwa. Ìyàwó ni tó yẹ ká kọ sáwọn tó ń bú àwọn sábà náà gbà tó lọ àwọn tó ń bú wọn. Àgbà láwùjọ wa ọ̀yẹ́ láwùjọ àwọn kan fún wọn. Ìyàwó yẹ ká kọ sí wọn. Ṣé ìbéèrè kejì ni pé láwùjọ wa náà wọ́n máa ń pe àwọn onílé tó máa wà lórí fún wọn máa ń pọ̀ oríṣiríṣi orúkọ. Báwo ni ìlera bá wọn mọ àwọn tó máa ń pọ̀ lórúkọ oríṣiríṣi orúkọ ló máa ń àwọn náà ń pè oríṣiríṣi orúkọ. àwọn àwo. ta ni wọ́n ń pè. àìsàn lè máa pè wọ́n ní. wọ́n ń pè ta ni. wọ́n lè máa pè wọ́n ní àwọn aláṣejù àwọn ìjàgbọ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀gbọ́n máa ń pè wọ́n ṣe. naam. bẹ́ẹ̀. naam. alhamdulilayi àkọ́kọ́ a lè rí mùsùlùmí gidi eléyìí tó ṣe pọ̀ gba Allahu gbọ́ àti ọjọ́ kan ó sì gba nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ wọ́n sì ń ṣe Islam gẹ́gẹ́ bó ti ṣe wá tí wàá ní lọ́tà kan ju àwọn sàhábà lọ kí ló fẹ́ sọ pé wọ́n ṣe fún ọmọ rẹ̀ wo wọ́n lù pa owó rẹ̀ wo ni wọ́n gbàjẹ́ kí ló dé tó fi wá jẹ́ pé àwọn sàhábà tí wọ́n jẹ́ àwọn aṣojú ńlá fẹ́sìn Islam àwọn ẹni tó gbé ẹ̀sìn Islam káàkiri gbogbo àgbáńlá yìí ní wọ́n á jẹ́ pé bíbẹ tí wọ́n ní bọ̀ nù jẹ́ ọba yàn lẹ́rù torí ẹni Imam Malik rahimahullah nígbà tó ń túmọ̀ àyà tó ní liyaghidha bihimul kuffar olúwa sí àwọn sàhábà gẹ́gẹ́ bó ti ṣe ṣe wọn torí kó lè bá a máa fi ba àwọn kèfèrí nínú jẹ́ Imam Malik ní ẹ̀rù ń bà àwọn kọjá pé ẹni tí wọ́n ti ń bínú sàhábà ti ń kórìíra sàhábà pé ó lè tàtàrà bẹ́ẹ̀ ya kèfèrí torí de eléyìí ẹni tí bá ń bú sàhábà kò ní kéré sí kípò rẹ̀ ọjọ́ pòkì yóò jẹ́ pòkì ẹni tí ń takò fin Allah ẹni tó lu apá ọ láṣẹ pé kó máa tọrọ àforíjìn fún iná ni wọ́n wá jẹ́ pé búbú ni wọ́n ń bò gbọ́ nǹkan tó lu ẹlẹ́dàá wa sọ wọn ni walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà wọ́n máa ń sọ pé wọ́n lu àforíjìn wa foríjìn àwọn ọmọ ìyá wa tán ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo Olúwa ní kó máa tọrọ àforíjìn fún wa ìwà ń bò wọn kò sí tàbí ṣùgbọ́n òdì pòkì lábẹ́ òfin ṣẹ̀ríyà torí tí wọ́n ń pè ní pòkì ni pé Olúwa ní kẹ́ lọ sọ́tún òsì ni wọ́n lọ Olúwa ní ẹ máa tọrọ àforíjìn fún wa ìwà ń ṣépè fún wa ò ń bò wọn ó ti di pòkì torí ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa ẹ sì jẹ́ ká ṣọ́ ara wa ẹ jẹ́ ká máa ronú àtúbọ̀tán wa ọjọ́ tí wọ́n gbé wa sọ sínú sàárè bóòlù ọjọ́ náà sì jẹ́ fún wa torí ẹ àwọn sàhábà tó Olúwa ti yọ́nú sí àwọn sàhábà tó Olúwa ti gbàgbọ́ wọn ni wọ́n wá máa dọ̀tí ẹnu rẹ pẹ̀lú pọ̀ ń bú wọn torí ẹ̀ ká ṣọ́ ara wa ọ̀dọ́ ta ló ti fẹ́ gbókun náà rí kí ni ẹni náà fẹ́ pè ọ́ kí ni wọ́n fẹ́ já mọ́ nígbà tó ń bú sàhábì a'udhu billahi minash shaitanir rajim ẹ tún ní wọ́n máa pe ẹni tí bá ń ṣẹ̀sìn tó dúró déédéé lórí ẹ̀sìn láwọn orúkọ kan ẹni tí wọ́n ń pè lórúkọ kan tí kìí ṣe tiẹ̀ tí wọ́n ń fi oríkì kan tí wọ́n fi ń pè tí kìí ṣe tiẹ̀ ọ̀yẹ́ kọ́ dààmú torí pé àwọn kọ́ níwọ náà bá dòwò pọ̀ Olúwa lọ bá dòwò pọ̀ àfi tó bá pé ó ní kárí mi níwọ náà ìwọ náà ọ̀n sẹ́sìn kan lè máa gbóṣùbà fún ọ ni ọ̀n sẹ́sìn kan lè bá gbà tiẹ̀ tó bá pé Olúwa ẹlẹ́dàá lọ bá ń sẹ́sìn fún lódodo ta ní ọ̀gbà tiẹ̀ àfi kó Olúwa gbà tiẹ̀ kọ́ gbẹ̀sìn tó ń ṣe torí ẹ̀ tí wọ́n náà bá ti jọ ń kárí mi já pé tí ń bẹ lọ́dọ̀ aráyé lọ fẹ́ gbà gbogbo tí o ní wọ́n ń sọ sí ọ̀hún yóò máa dùn ọ́ so wọ́n ti sọ ètò jù bẹ́ẹ̀ lọ sànàbí sallallahu alaihi wa sallam ànábì ò ti torí rẹ̀ bára jẹ́ ànábì ò sì ti torí rẹ̀ ṣépè fún wa kàkà bẹ́ẹ̀ àdúrà lànábì ń ṣe fún wa pé kó